ẹ jẹ́ ká gbọ́ bí ìyá yìí ṣe sọ̀rọ̀ pẹ̀lú ìtara. Ẹ jẹ́ kí n gbé wọlé. Ẹ jẹ́ kí n gbé wọlé. Olódùmarè, mo ṣá mọ̀ pé ó máa gbà wá nínú gádígádá yìí. Wàá gba ilẹ̀ Yorùbá lọ́wọ́ àwọn ènìyàn búburú yìí. Wọ́n fẹ́ silent everybody ni o. Wọ́n fẹ́ silent wa pátápátá. Kò sí gbogbo ọ̀nà ni wọ́n lò láti fi make sure pé àwọn ọmọ aládé àrọ́rọ̀ sọmọ́. Everybody wà nínú oko ẹrú yẹn for life. Nígbà tí mo rí fídíò tí ìyá yìí ṣe, mi ò tiẹ̀ kọ́, mo kọ̀ pé jẹ́ máa ṣiṣẹ́ abẹ́lẹ̀ mi lọ. Because mi ìfẹ́ sọ̀rọ̀, ṣùgbọ́n mo kọ̀ rí pé láàárọ̀ nígbà tí mo wá rí mo wá ní ó dáa, jẹ́ ká jáde ká sọ̀rọ̀ lé kíní ilé lórí, ká sọ̀rọ̀ lé lórí. Ẹ̀yin èèyàn mi, kí wọ́n lè kó wa lẹ́rú. Àwọn tó dẹ̀ jẹ́ àgbààgbà wa, àwọn náà ló ń gba àbọ̀dè yìí fún wa. Tí wọ́n jí àgbààgbà wa, àwọn ló ń gba àbọ̀dè yìí fún wa. Débi pé ọba jáde pé anybody ò gbọdọ̀ jáde láti protest odidi ọba ìlú. So wọ́n ti rí wa, wọ́n dẹ̀ ti gẹ̀ẹ́tì wa. Wọ́n ti gẹ̀ẹ́tì ilẹ̀ Yorùbá o. Wọ́n ti gẹ̀ẹ́tì ilẹ̀ Yorùbá. Wọ́n wá ń pa wá bí ẹdìyẹ lójoojúmọ́. Wọ́n tún wá ṣe ìyẹn tán. Wọ́n tún ní ẹ̀wọ̀n náà tó máa gbélé fún anybody tó bá sọ pé ó fẹ́ dìbò di Nàìjíríà. Ṣé orílẹ̀-èdè yìí tí gbogbo nǹkan búburú ti ń ṣẹlẹ̀ yìí, ṣé ibẹ̀ la wá fẹ́ dúró sí? Orílẹ̀-èdè tí wọ́n ti ń pààyàn, tí wọ́n ti ń pa gbogbo àwọn àgbẹ̀ wa, tí wọn ò fẹ́ ká lọ oko mọ́. Ṣé orílẹ̀-èdè yẹn la fẹ́ dúró sí? Ṣé orílẹ̀-èdè yẹn la fẹ́ dúró sí? Ẹ̀yin èèyàn mi, mo bẹ̀ yín, mo rọ̀ yín. Mo bẹ̀ yín, mo rọ̀ yín. Ẹ má jẹ́ adákẹ́ ariwo. Ẹ má jẹ́ adákẹ́ ariwo. Nítorí pé orílẹ̀-èdè Nàìjíríà yìí kò lè so èso ore. Orílẹ̀-èdè Nàìjíríà yìí kò lè so èso ore kankan fún wa. Kò sí nǹkan kan tá fẹ́ rí ń bẹ̀. Fúlàní pa àgbẹ̀ sínú oko, Fúlàní ẹran jẹko. Wọ́n sanwó, wọ́n padà wá pa àgbẹ̀ yẹn. Àwọn ọlọ́pàá ni wọ́n ṣe investigation. A gbọ́ pé wọ́n ti kó àwọn Fúlàní kan. Àwọn tó dẹ̀ kàn kó làwọn tó sanwó fún. Kò sí nǹkan kan, kò sí ìdájọ́ òdodo. Ebi ń pa aráàlú látàrí pé àwọn èèyàn ò lè wọnú oko mọ́. Ìyà ń jẹ àwọn ọmọ Yorùbá láti pé àwọn èèyàn ò lè lọ nú oko mọ́. Bọ́lá Ahmed Tinubu, bàbá yìí dúró Aso Rock. Ó ń bá àwọn ará bí ń gba ìmọ̀ràn bí wọ́n ṣe máa silent everybody wa. Bẹ́ẹ̀ torí pé wọ́n rí pé Bọ́lá Ahmed Tinubu òkú ni. Tí wọ́n rí pé wọn kò gbogbo agbára ti kúrò lọ́wọ́ wọn. Òun ni wọ́n fi ń dà bí ọgbọ́n. So that wọ́n lè secure ìdìbò tó tún máa wáyé fún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà fún àwọn North. Òun ni wọ́n torí ẹ̀ ṣe gbogbo dáadáa yẹn o. So that tí Tinubu bá pààkì ẹrù ẹ̀ tó bá lọ, àwa náà ò ní lè lẹ́nu láti sọ pé a tún fẹ́ pariwo nígbà tí àwọn Fúlàní. So wọ́n lè ráyè fún wa. Ṣé rí gbogbo iṣẹ́ táwọn Fúlàní ṣe yìí? Wọ́n ṣe sílẹ̀ dá ìgbà tí Tinubu máa parí ètò ẹ̀ ní. Ó gbàgbára ogun, ó gbàgbára kinní kan, gbogbo iléeṣẹ́ ogun ó ti wà lọ́wọ́ ẹ̀. Gbogbo pé ó kó gbogbo ọmọ Yorùbá sí gbogbo ipò, gbogbo ẹ̀ ló ti ṣe. Ṣùgbọ́n ìyà táwọn gáìsì yóò kàn lè faradà, òun ni wọ́n fi ń da gbogbo nǹkan rú sìn. Ṣùgbọ́n àjẹ́ndà wọn wípé wọ́n fẹ́ gba ilẹ̀ Yorùbá lọ́wọ́ wa. Ẹ̀yin ọmọ Yorùbá, mo fẹ́ kẹ́ ẹ mọ̀ bó ṣe ń tẹ̀síwájú o. Àjẹ́ndà Fúlàní pé wọ́n fẹ́ gba gbogbo ilẹ̀ wa pátápátá lọ́wọ́ wa. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ó sì ń tẹ̀síwájú. Wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ every blessed day láti máa reduce wa nílẹ̀ Yorùbá. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé àjẹ́ndà Fúlàní wípé wọ́n fẹ́ gba gbogbo ilẹ̀ lọ́wọ́ ọmọ Yorùbá. Wọ́n fẹ́ sọ wá sí kolobo. Wọ́n fẹ́ make sure pé à lóúnjẹ, à ní mímu, à lẹ́nìtì. So that tí Bọ́lá Ahmed Tinubu bá wá lo ọdún mẹ́jọ ẹ̀ tó lò tán, tó fẹ́ di ìbò mìíràn fún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, tí Fúlàní bá ti wá bọ́ síbẹ̀, ẹ wá rí àwọn òfin. Àwọn òfin, ẹ má gbàgbé o pé òfin kan sì ń bẹ ńlẹ̀ tí ọlọ́pàá ilẹ̀ Yorùbá sọ pé wọ́n fẹ́ sọ di òfin
pé tó bá ti dá oko yàtọ̀ sí ojú ọ̀nà tó máa gbà kọjá ó tún máa ṣe ojú kò ní ẹ̀yin èèyàn mi mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká mọ̀ wípé gbogbo àwọn òfin tá ò rí rí ló máa bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀. wọ́n ti pa nínú oko tó bá tún wá dìgbà àwọn Fúlàní tún take over Nàìjíríà padà wọ́n máa wá accomplish iṣẹ́ yẹn finally wọ́n accomplish vision wọn yẹn finally wọ́n parí ẹ̀ lórí àwọn ọmọ Yorùbá. So ìdí nìyẹn tí àwọn ọmọ Yorùbá múra wa báyìí láti fi ìmọ̀ ṣọ̀kan láti máa pariwo wípé ilé ti yá. Ìdí nìyẹn tí àwọn ọmọ Yorùbá tí a fi gbọ́dọ̀ máa pariwo báyìí nsìn wípé àkókò ti tó a fẹ́ fi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀. Bí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin èèyàn mi ó máa bloody gan o. Ẹ wo bó ṣe pa wá nílé àti lókè òkun. Ẹ̀yin èèyàn mi mo bẹ̀ wá mo rọ̀ wá kò sí àsìkò fún wa torí pé ká má bàa gbára wa lẹ̀ òun ni Fúlàní ṣe fẹ́ pa wá lẹ́nu mọ́ wọn ò fẹ́ ká sọ̀rọ̀ mọ́. So ẹ jẹ́ ká dìde ẹ já dìde lójú oorun wa ẹ̀yin ọmọ Yorùbá àti jagun eléyìí àti ṣẹ́gun o pé wọ́n máa fi ẹ̀wọ̀n ọdún 15 kíní kan wọ́n máa fi gbé wa yẹn àti ja ogun eléyìí àti ṣẹ́gun. Ṣùgbọ́n àwọn Fúlàní tó wà ń bẹ inú igbó wa ń kọ́ tí wọ́n ń pa wá lójoojúmọ́ kí ni ká ṣe fún wọn kí ló yẹ ká ṣe fún wọn. Ní ilẹ̀ Ìgbò ń sìn everybody ti ń ṣe kíni wọ́n ti ń dáko mo ń tẹnumọ́ mo sì tún tẹnumọ́ ẹ̀yin ọmọ aládé ẹ já dìde ẹ já jà fún freedom wa ẹ jẹ́ kí gbogbo wa tá a ṣe ń pariwo wọn Nàìjíríà yìí ẹ jẹ́ ká fi ohùn ṣọ̀kan ẹ jẹ́ ká gbára wa lọ́wọ́ àwọn ìjọba wèrè wọ̀nyí ẹ jẹ́ agbára wa nínú òṣì àti ìyà táwọn olóṣèlú gbé kalẹ̀ yìí. Ẹgbẹgbẹ̀rún Bọ́lá Ahmed Tinubu ò lè ṣe mo ti ń sọ fún yín mo dẹ̀ tún sọ ẹgbẹgbẹ̀rún lọ́nà ẹgbẹgbẹ̀rún Bọ́lá Ahmed Tinubu kò lè tún orílẹ̀-èdè Nàìjíríà ṣe nítorí pé gbogbo ìyànjú ẹ̀ tó lè sọ pé òun fẹ́ gbà láti fi tún Nàìjíríà ṣe
àwọn Fúlàní ò ní fún láàyè, ó gbàgbára lọ́wọ́ Fúlàní, ó gba gbogbo ẹ̀, ó ti wọ́n, ó gba gbogbo nǹkan, kò ní í ṣe lórí Yorùbá nation, kò ní í ṣe fún ìgbàjẹgbádùn àwọn Nàìjíríà gan àbí àwọn ọmọ Yorùbá, kò ní í ṣe o. Kò ṣe wípé kí gbogbo wa yìí ká fi ìmọ̀ ṣọ̀kan láti pariwo àwọn ọba wa kan tí wọ́n dúró ní ìdúró wípé kí orílẹ̀-èdè Yorùbá kí wọ́n má sọ àṣà àti ìṣe wọn nù, kí ìgbà ìgbádùn lè wà fún ìran wa. Wọ́n ti dìde. Àìmọye lẹ́tà láti ọ̀dọ̀ bàbá wa Professor Banji Akíntóyè, àìmọye lẹ́tà láti ọ̀dọ̀ gbogbo àwọn ọmọ Yorùbá fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu látàrí wípé àwa Yorùbá fẹ́ dá dúró, látàrí wípé àwa ọmọ Yorùbá a fẹ́ dá dúró. Gbogbo àwọn lẹ́tà yìí bàbá Bọ́lá Ahmed Tinubu wọ́n ignore ẹni o. Bí bàbá Akíntóyè ṣe ń kọ làwọn àgbààgbà kan tí mo mọ̀ ni wọ́n ń kọ sí bàbá Bọ́lá Ahmed Tinubu wípé kó wẹ̀yìn wo, o lè sọ pé o fẹ́ ṣe lóòótọ́ la pàtẹ́wọ́ fún ẹ pé o ń gbìyànjú, ṣùgbọ́n Nàìjíríà ti bàjẹ́ kọjá nǹkan tó o lè sọ pé o fẹ́ túnṣe. Ṣe rí ìgbà tí bàbá wa Wọlé Ṣóyínká tó lòun lọ pay visit, tó lọ visit kí lorúkọ ẹ̀ Bọ́lá Ahmed Tinubu, pé o sọ fún pé wọ́n fi ibẹ̀ yẹn lẹ̀ fáwọn ọ̀dọ́ bàbá yẹn ti pé at least ọ̀dọ́ bá gba kíní yẹn ọ̀dọ́ ó máa gbìyànjú ara wà radical ṣe gbogbo nǹkan láti destroy àwọn guys yẹn, but ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọ̀dọ́, kódà ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọ̀dọ́ kò lè tún Nàìjíríà ṣe. Wọ́n máa pàdánù ni, tó bá rí pé ó ti pọ̀ jù wọ́n á pàdánù ni. Bọ́lá Ahmed Tinubu ò ṣe é pa fún wọn ni. Tó bá jẹ́ pé Bọ́lá Ahmed Tinubu ṣe é pa fún wọn ni wọ́n á ti pa. Gbogbo ọ̀nà ni wọ́n ń wá láti fi gbẹ̀mí lẹ́nu Bọ́lá Ahmed Tinubu, ṣùgbọ́n wọ́n rí pé ó difficult fún wọn láti carry out operation yìí, láti lè sọ pé wọ́n fẹ́ ṣe é. Mo ń sọ bó tún sọ, ìwọ tó bá ń sá eré bọ̀ tó ló fẹ́ dìmọ́ Tinubu, tí Tinubu bá fi ara ẹ̀ lẹ̀ fún ẹ ló lè rí dìbò pé o kò fẹ́ ọ̀gì ẹ̀ ni. Tó bá kọ̀wé pé òun fẹ́ fi ara òun lẹ̀ ló lè sọ pé o fẹ́ sá eré. Ó tiẹ̀ pẹ̀lú nǹkan tó ń bẹ lára máa yẹn o lè sọ pé o fẹ́ sáré ọ̀gì ẹ̀ kó máa sá eré bọ̀ irọ́ o lè di Tinubu mú. Ìwọ tó bá fẹ́ try kìíní tó mọ̀ pé o fẹ́ ṣe lọ́kọ́ lọ gbìyànjú ẹ̀, pé o fẹ́ ká Tinubu mọ́ra bí eléyìí ò lè rí ká mọ́ra àtọ́jú ayé o, àti pé wọ́n sọ pé kìíní ìwọ máa sá eré bọ̀ pé o fẹ́ dìmú, kò sí ò lè rí dìmú. Tinubu máa kúrò ń bẹ̀ ṣáá ni, ó máa da fẹ́fẹ́ tó máa kúrò ń bẹ̀ ò lè rí dìmú bí eléyìí kò fẹ́ ọ̀gì ẹ̀, kò ṣe ọ̀gì mọ́. Gbogbo ẹ̀ náà làwọn ará bímọ wọ́n mọ̀ pé Yorùbá o nínú oògùn o kò sí anybody tó lè. Àwọn oògùn yẹn ṣì wà, ó kọ̀ ìpọ̀ owó àwọn bàbá tó wà wọ́n ti gbà àwọn yẹn ti ta Yorùbá dànù. Olóṣèlú ni wọ́n bá ṣe, kódà bẹ́ẹ̀ fẹ́ lọ ṣòwò ẹ̀fọ́rí lọ́wọ́ wọn mílíọ̀nù máa ní kẹ́ lọ mú wá, torí olóṣèlú ti bà ayé wọn jẹ́. Olóṣèlú ti fi mílíọ̀nù fọ́ ojú wọn. Ẹ lè rí oògùn agbára lẹ fi lè rí oògùn 100,000 gbà lọ́wọ́ àwọn bàbá tá à ń sọ̀rọ̀ ẹ̀, pé inú kọ̀ọ̀rùn ẹ o fẹ́ gbọ́ oògùn lọ́wọ́ wọn. Owó wọn bẹ̀ láti mílíọ̀nù sókè ni, torí pé kí ni olóṣèlú ni wọ́n ta sí. Kì í ṣe gbogbo wọn ló gbé lọ, àwọn kan gbé lẹ̀, ṣùgbọ́n sìn olóṣèlú ni gbogbo wọn fi ń ṣiṣẹ́ fún. So gbogbo nǹkan wọ̀nyí ó ní àwọn aráabí àwọn Fúlàní yìí mọ̀, ó ní Tinubu ò ṣe é pa fún wọn, otherwise wọn á ti pa. Òun làwọn àgbààgbà ilẹ̀ Yorùbá yìí dẹ̀ rí tí wọ́n fi lọ ń bá Tinubu pé bàbá Tinubu gbìyànjú kó pín orílẹ̀-èdè yìí,
kó jẹ́ kó ní kálukú máa bá tiẹ̀ lọ. Gbìyànjú kó pín orílẹ̀-èdè yìí, kó jẹ́ kí everybody ṣe kíni, kó di ilé bàbá ẹ̀ mú, kí Ìgbò máa lọ, káúsá máa lọ, kí Fúlàní náà máa lọ, kó ní kálukú wa ó pín. Ṣùgbọ́n bàbá Bọ́lá Ahmed Tinubu sì kọ etí, wọ́n ti kọ tí ọ̀gbọ́n yìí sí wa ni. Ó làwọn àwọn Fúlàní náà dẹ̀ ti rí. Ó làwọn náà fi pẹ̀lú gbogbo ìwà tó hù sí wọn, wọ́n ń tú àṣírí ẹ̀. Oil well ní Niger Delta, wọ́n ló ní 7, àwọn kan ní 17 ló ní. Àbókí yẹn jáde ó tú àṣírí. Ẹ wá wòye trillions of dollars tó ń wọlé sọ́wọ́ Tinubu. Níbo ló wá ń kówó yẹn sí? Kí ló wá fẹ́ fowó ọ̀hún ṣe? Ẹnìkan sọ pé bọ́ kó odidi upstairs ọ̀ọ̀lù ńlá kọ́kọ́ tó bí gbangba 8 wọn lówó Tinubu máa fúlù ẹ̀, kọ́kọ́ máa da owó ẹ̀ sí, kọ́ máa dá sí wọn ló máa fúlù ẹ̀. Àwọn kan ní tó bá délé ẹ̀kọ́ lé ẹ́ńjì tó fi ń géwó ló ń ṣùgbọ́n ó kẹni tá a sọ pé òun fẹ́ dìde láti lọ sáṣìlé ẹ̀, ta ló fẹ́ ṣe é? Kò sí. So ẹ̀yin èèyàn wa, mo fẹ́ kẹ́ ẹ mọ̀ lóòótọ́ láti ti ọmọ olódò dẹ láti ní kó lọ ṣojú wa, ṣùgbọ́n bàbá ti ń bà wá lójú jẹ́. Ní ìbà lójú jẹ́ tó dẹ̀ ń bà wá lójú jẹ́ ni pé kò ṣe fún ilẹ̀ Yorùbá. Tó bá dẹ̀ gbìyànjú láti ṣe, tó bá kúrò ńbẹ̀ kí ló fẹ́ ṣẹlẹ̀ sí wa? Àbí ṣé gbogbo nǹkan tó bá ti ṣe yẹn ó máa permanent síbẹ̀? Fúlàní ò ní lè change ẹ̀ mọ́. Fúlàní ò ní lágbára láti yọ̀yàn láti fìyàn síbẹ̀. Gbogbo ilé ìkó ògùn sí, ṣé Fúlàní ò ní gbà padà lọ́wọ́ ẹ̀? So ìyẹn ni mo fẹ́ kí ẹ jẹ́ kí gbogbo wa ó jọrò. Òun ni mo fẹ́ kí gbogbo wa ẹ jẹ́ àjọrò ó. So ẹ jẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ kájọ jàjàǹgbara yìí. Ẹ jẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ kájọ máa pariwo Yorùbá nation lójoojúmọ́. Nítorí pé kò sí ọ̀nà àbáyọ míì mọ́ o. Yorùbá nation ni o. Òun nìkan ló lè ṣe. Òun nìkan ló lè ṣe. Ṣé bẹ́ẹ̀ ṣá gbogbo wa náà la rí bọ́ ṣe pa wá bí ẹdìyẹ nílẹ̀. Trailer upon trailer every day Fúlàní nínú gbó wa, kí ni wọ́n ṣe ń bẹ̀? Ibẹ̀ náà ti máa lọ kó gbogbo nǹkan ìjà ogun olóró, ibẹ̀ náà ti máa lọ kó bá wọn. Okay, so wọ́n ní fake identity náà ni Tinubu ń lò. Brother mi ló sọ bẹ́ẹ̀. Brother mi Ìmọ́lẹ̀ Ayọ̀. So gbogbo nǹkan báwù kò jẹ́, ṣebí fake identity ló gbé lọ́wọ́. Fake identity kan ló gbé lọ́wọ́ brother mi Gold. Gbogbo àwọn bàbá wa gbogbo ló jáde. Ṣebí òun náà pa gbogbo wa lẹ́nu wọ́n sí ìbú. Ọmọ olódò dẹ. So la ṣe ń sọ wípé ẹgbẹgbẹ̀rún wọn ò lè tú orílẹ̀-èdè yìí ṣe. Kò sí bọ́n ṣe fẹ́ ṣe. Ṣé bá a ṣe wá máa yí leléyìí tí ìran wa máa lọ, tí Fúlàní á máa pa wá títí tó fi máa pa gbogbo Yorùbá run tán? Ṣé bá a ṣe máa wò lọ leléyìí? Wọ́n wọlé ọba wọn á jí gbé, wọ́n wọlé olóyè wọn á jí gbé, wọ́n wọnú oko wọn á pa wá ń bẹ̀. Ṣé bá a ṣe fẹ́ máa wò lọ rè? Ẹ jẹ́ apariwo, ẹ jẹ́ aláàṣẹ mọ́. Ẹ̀yin ọmọ Yorùbá mo bẹ̀ yín o. Ọ̀rọ̀ mi ò lópin sí yín o, ẹ̀yin olólùfẹ́ mi. A ó máa pariwo lójoojúmọ́ náà ni títí tó fi máa gbọ́. Mo dẹ̀ gbà ládùúrà ilẹ̀ Yorùbá yìí Olódùmarè á gbà fún wa. Ọ̀tá lójú máa tì lágbára dẹ́dà ṣẹ̀dá, ojú òní tì wá. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin ọmọ Yorùbá,
ìwé lẹ́mọ̀ kọ ni petition lẹ lè kọ ni ẹ máa kọ lọ́wọ́lọ́wọ́ ẹ máa kọ ohunkóhun tẹ́ bá mọ̀ pé lè ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí láti fi gba Yorùbá láti fi gbà wá padà láti fi ṣe ìràpadà fún ilẹ̀ Yorùbá ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe o ilẹ̀ Yorùbá ti ń lọ díẹ̀díẹ̀ o wọ́n pa wá lójoojúmọ́ o mo bẹ̀ yín ni ẹ̀yin ọmọ aládé ẹ dìde o ọba bíi Èdùmàrè á dúró ti gbogbo wa o á dé ilẹ̀ lérí wa bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ àwa la máa borí wọn eléyìí tán ní òfin 25 years imprisonment yẹn kò sí tó jọ o wọ́n ti withdraw ẹ mo ṣe rí láàárọ̀ ẹ nìyẹn mo dẹ̀ ṣe gbọ́ nìyẹn wọ́n ti withdraw ẹ o pé kò sí tó jọ bẹ́ẹ̀ mọ́ kódà wọ́n tún ní arákùnrin náà tó apologize gan pé kí kọ́mọ Nàìjíríà má bínú so tó bá jẹ́ pé bẹ́ẹ̀ lórí àwọn náà mọ̀ pé igba eṣiṣi wọn kò lè dènà dé igba ọwọ́ wa àwa la máa ṣẹ́gun wọn lẹ́yìn tó dẹ̀kù yìí àwọn Fúlàní fún ara wọn mọ̀ pé ilé ti tó lọ ṣebí ọmọ Fúlàní kan sọ̀rọ̀ ó sọ̀rọ̀ náà ẹ jẹ́ n wò bá mo ṣì ní fídíò yẹn síbi ìkẹ́ ẹ tún gbọ́ ọmọ Fúlàní kan sọ̀rọ̀ ó sọ̀rọ̀ ẹ jẹ́ n wò bá mo ní síbi ẹ jẹ́ n wò bá fídíò yẹn wà níbí ẹ jẹ́ n bá yín wá tó bá wà níbí mo fẹ́ play ẹ̀ fún yín kẹ́ ẹ gbọ́ pé àwọn Haúsá àti àwọn tó pera wọn ní Fúlàní pé àwọn gọ́gọ́gọ́ ní ìṣòro Nàìjíríà pé torí pé kí ni wọn ò fẹ́ kí ẹ̀yà míì wọn ò fẹ́ kán gbé so àwọn ló ń da ilẹ̀ yẹn láàmú ẹ̀yin èèyàn mi mo kàn fẹ́ bá yín wò bá fídíò yẹn wà lọ́wọ́ mi kí n tó parí ètò yìí ẹ jẹ́ n bá yín wò bá mo ṣe yìí bóyá ó ṣì wà lọ́wọ́ mi brother mi tẹ́ ti pè mi mọ̀ pé ti pè ẹ jẹ́ n pè yín padà mi mọ̀ pé ẹ ti pè ẹ jẹ́ n pè yín padà Mr. Kenzie 12 minutes ago ẹ jẹ́ n pè yín padà mi ò rí kọ́ yín kí n tó fi orí ètò yìí lẹ̀ bàbá mi ò rí kọ́ yín ni ẹ má bínú jàre sí mi mo ṣe rí kọ́ yín sí ni ẹ gbóhùn sókè sà gbogbo àgbáyé ló ń gbọ́ yín. ẹ ṣe gan ẹkọ ètò náà ẹ ṣeun ẹ jẹ́ kí egbò àwọn èèyàn mọ̀ pé right wa ni láti jáde ṣe ní ìta ọdẹ ṣe ó wà nínú òfin ó wà lórí ìbùn Nàìjíríà tó ń pariwo náà wà ní òfin Nàìjíríà náà nínú 99 constitution wọn sọ kò sẹ́ni tó lè stop wa káwọn èèyàn má bẹ̀rù everybody right láti jáde lórí ọ̀rọ̀ Tinubu bàbá mi èmi ò rí positive answer kankan láti ọ̀dọ̀ Tinubu because máa ẹrú lu Èkó fún 80 years I'm very sorry fún 8 years still sí result so nígbà ọgbà gbọ́dọ̀ máa expect anything for him gbọ́dọ̀ ẹ̀sọ́ tẹ́lẹ̀ pé òun ṣe president Yorùbá president Nàìjíríà lò so ní sáyẹn ọ̀dọ̀ tẹ̀yẹn ni a ní ń rọ àwọn ọ̀rọ̀ kágbàgbé ní pẹ̀lú àwọn káàmù bá ti máa ṣe ìtura bá máa kó pé kọ́ọ̀dẹ̀ fún ọ̀sẹ̀ ká so ọ́pọ̀ lóòótọ́ kò rí sí láti so ọ́pọ̀ torí àwọn kọ́wá náà ti Tinubu ń fowó rà pé táwọn ilẹ̀ tí ì rí náà débi táwọn rí náà dé so mo nígbà wọ pé Ọlọ́run àjẹ́ káwọn náà rí náà kán jọ́ ìwà kò sọ́dọ̀ pọ́ńtọ́ ní Tinubu lè dá tó lè fi ṣe kan fún ẹ̀ Yorùbá ṣe gẹ́ so kọ́lọ̀ fún wa ṣe ẹ pé tó. ẹ ṣeun bàbá wa kí ni àmọ̀ràn yín báyìí fún gbogbo ọmọ Yorùbá kẹ́ tó máa lọ gbogbo àwọn ọ̀dọ́ àwọn àgbẹ̀ tí wọ́n pa lójoojúmọ́ yìí ṣé àmọ̀ràn wà fún yín fún wọn. ẹ ṣe rí àwọn ọ̀dọ́ ẹ̀ náà ni pé nǹkan púpọ̀ wà tẹ́ tó wọ́n ti fi tí ò jẹ́ káwọn àwọn ọ̀dọ́ ẹ̀ lè dìde ẹ mọ̀ ọ̀nà tó fi rí owó lóríṣiríṣi ọ̀nà wà tó fi rí owó ń sìn tó ẹ̀kọ́ náà yìí jẹ́ kí wọ́n nígbàgbọ́ pé ọ̀nà kan wà tó bẹ́tà ju ọ̀nà táwọn ń tẹ̀ ń sìn lọ ọ̀nà táwọn ń tọ̀ ń sìn kò dàbí ọ̀nà táwọn máa tọ̀ táwọn máa gba orílẹ̀-èdè wa tí gbogbo fi máa wà òkè èyí táwọn ń tọ̀ yìí àsìkò ẹ̀ ò pọ̀ lọ títí bí ètí a máa ta tẹ́ká jáde tó máa gbádùn títí ọmọ wọn gbogbo fi máa gbádùn ṣẹ́gẹ́ so àwọn nìkan àwọn ọ̀dọ́ wa kan jọ̀dọ̀ lọ I don't mean to be rude. I don't want to be rude to anybody. I don't want to disrespect káwọn náà lọ anybody. sórí íńtánẹ́ẹ̀tì kan báyìí ṣe ń lùdì western world láwà yìí kéèyàn bímọ pé láti tó wá ti bí ọmọ yẹn kò sí kọ́kọ́ tó máa ná lórí ọmọ yẹn láti hospital ọtẹ wo olúwa ń sìn ẹ̀yin lẹ máa take care hospital ẹ̀yin lẹ máa take care omi ẹ̀yin lẹ máa iná náà ní kò síná ṣẹ́gẹ́ education ọmọ mi kan ṣe start kan sí nílẹ̀ Haúsá mẹ́rin but well ṣe iṣẹ́ wà à ń tọ́ àmì èlò ló ṣiṣẹ́ sí ó ga ìtọ́jú obìnrin wọn
wọlé lẹ̀ kan tó di pé wọ́n ríṣẹ́ lóye ṣẹ́gẹ́ tó ẹ̀yin náà wò ó báyìí jọ́ ta nígbà ìkan náà ọmọ wa náà gbé orí ìyẹ̀dání tó ń ṣègbè orí ẹ̀ kúrò ìgbúrò àwọn ìgbésẹ̀ tán gbúrò ìgbésẹ̀ tán fi sí iwájú àwọn èèyàn wa tán fi rọ́pa irọ́ tán fi pa fún wọn. mo lò dẹ̀ nígbà kan ṣe rí lórí àwọn ìrìn àjò yìí èmi á nígbà kan fẹ́ pé ìrìn àjò ẹ tí àwọn èèyàn bá lè bá àwọn ọ̀dọ́ sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ dáadáa because Èkó is one of the ṣẹ́gẹ́ èyí ó jẹ́ orílẹ̀-èdè leading state one of the leading states in Nigeria. Because ṣẹ́gẹ́ àwọn Tinubu kọ̀ọ̀kan yẹn gómìnà Nàìjíríà yẹn wọ́n rí iná sí gbogbo àwọn ìwọ ní Ọ̀ṣun Oǹdó kọ̀ọ̀kan Èkìtì Abẹ́òkúta yẹn Èkó yẹn ni gbogbo wọn fojú sí so tábàlẹ̀ ìgbèjú ká bá àwọn ọ̀dọ́ sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ ká jẹ́ kán understand ní kán jà but kán try láti understand bó ṣe ń ṣẹlẹ̀ ẹnẹ́ wọ́n láti tó ṣe yọ̀tà yìí Tinubu ra gbogbo Èkó yẹn pẹ̀lú owó ẹ̀ gẹ́gẹ́ àwọn ọ̀dọ́ wọn ọ̀dẹ̀ wo ògo wọn wo fújọ ara wọn owó ẹ̀ làwọn ń wò gẹ́gẹ́ because nínú rally yẹn ẹni pé kò sí positive àwọn kan wọ uniform wọn á máa sọ̀rọ̀ ẹni pọ̀rọ̀ wọn ò dàbí ọ̀rọ̀ tó jà. bẹ́ẹ̀ni tẹ́ bá wọ rally yẹn dáadáa rally Èkó ṣe rally bẹ́ẹ̀ni wọn àwọn fúnra wọn ló tún protest fúnra wọn gan àwọn ló tún wà ń bẹ àwọn olóṣèlú ló tún wà ń bẹ àwọn ilé tó wà tó. kán gbé táwọn ọ̀dọ́ wa gbé sí íńtánẹ́ẹ̀tì náà kán wo nǹkan tó ń pè ní rally ń ṣe nǹkan tó wá ṣe nu kéèjì náà ti ṣe rally lẹ́kọ̀ọ́ náà rally ó máa jáde sí ìgboro tàgbà yìí máa mọ̀ pé yes ẹ wà ń gboro bọ̀tẹ́ rally nínú stadium. wọ́n ní kán tún máa wọnú wọ́n ní kán máa lọ sínú stadium wọ́n tún páàkì wọn kúrò. pé wọ́n gbé spíkà dání sẹ́yìn rí káwọn Haúsá gbé spíkà dání àwọn fẹ́ wọ́n wọ̀ gbòòrò ni. ẹ má bínú nẹ́tíwọ̀kì yẹn ń ṣe ségesège ń bí. tí mo fẹ́ kẹ́ ẹ wò ó sí nǹkan tó máa lọ ẹ kò gbọ́ nǹkan tí arábìnrin. I don't mean to be rude. I don't want to be rude to anybody, and I don't want to disrespect anybody, and I don't want to insult anybody. What I'm saying is that is the real truth. The real truth. The real problem of Nigeria. The real problem of Nigeria are Northerners. Northerners, Fulani, Hausa are the problem of Nigeria. They don't want our Nigerian progress. If they are not the one in power, then nobody can do it. It's only them that can do it. If you say you deprive Igbo people from having what is supposed to be theirs, allow them to go for their Biafra. If you say Yoruba people are not competent, they cannot rule Nigeria, allow them to go. Then we, the Northerners, should just stay and rule ourselves. If we kill ourselves, that's our business. You cannot say no, because the Igbos, you think Igbos are thieves, Igbos are wicked, Igbos are this, they are that, they are this. There is no way that there's not the good, the bad, and the ugly. So if you cannot help the Igbos, allow them to go. If you cannot carry the Yorubas, if you don't want them to rule you, allow them to go. Then we, the Northerners, will rule ourselves. If it's going to be better. We are one Nigeria, so we want the best for Nigeria. So we should look at where we are going wrong
so that we can. That cannot happen. Ìyẹn ò lè ṣẹlẹ̀. Kò dẹ̀ sẹ́ni tó fẹ́ ṣe. Nínú àwọn politician wa. Nobody is ready to do it. Orílẹ̀-èdè yẹn ti bàjẹ́ kọjá bẹ́ẹ̀. Ẹ̀yin èèyàn mi, a ní rétò ìjú báyìí lọ. Nítorí pé mo fẹ́ lọ gbé àwọn ọmọ yín nílé ìwé. Ṣùgbọ́n ẹ jọ̀ọ́ kí tó máa lọ. Ẹ jẹ́ kí àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ o. Ká jọ pariwo orílẹ̀-èdè Yorùbá pé òun la fẹ́ o. Bí bẹ́ẹ̀ kọ́ tá a bá tètè jà ń sìn Ọlọ́run ní jẹ́ ká kábàámọ̀ o. Ẹ dìde o ẹ̀yin ọlọ́dẹ wa láti wọnú igbó wa lọ láti bá wa ṣiṣẹ́ lórí àwọn Fúlàní tí wọ́n gbé wa pa yìí. Ẹ̀yin èèyàn mi, a ní rétò ìjú báyìí lọ. Ẹ má gbàgbé, ẹ bá mi share ètò yìí fún gbogbo àwọn ènìyàn wa nílé àti lókè òkun. Ẹ ṣé mo dúpẹ́. Ó dàbọ̀. Bye bye. Ẹ ṣé o. Ó dàbọ̀. Ẹ̀yin olólùfẹ́ mi. Ẹ bá mi share ètò yìí o. Ẹ bá mi pín. Ẹ ṣé. Kò sí Nàìjíríà mọ́. Nàìjíríà ó ti kú tipẹ́tipẹ́. Láti 2014. Àti tó. 2014 láti pé 100 years. Ìmọ̀ràn tí mo fẹ́ fún àwọn tó wà láti ilé náà ní pé wọ́n ní gbogbo Yorùbá láti dá ìyà tó jẹ wá lórílẹ̀-èdè Nàìjíríà ó ti kó àkókò ti ti kó. Ó bá jẹ́ president ló sọ bẹ́ẹ̀ pẹ̀lú Yorùbá ò ní sí. Báyìí náà wọ́n lẹ́gbàá. Ó yẹ kí a padà síbi tí a ti Ó bá jábọ̀ sílẹ̀ lórílẹ̀ Yorùbá ò ní sí. Báyìí náà wọ́n lẹ́gbàá. Ó bá jábọ̀ ẹgbẹ́ Oṣà ẹ bá mi kí bàbá wa àrólé bàbá tẹ́ńtẹ́. bàbá wa àrólé túwọ́lé mo kí yín o ọmọ yìí wọ́n sọ̀rọ̀ mo kí yín o iṣẹ́ yín tẹ̀síwájú àwọn náà ti kí lo àjẹjú yín ọba mi òkè tó dúró tì yín kò ní padà lẹ́yìn yín Àṣẹ. fún agbára yín Àṣẹ. fún oníkì. Yorùbá nation no going back. Bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ àwa la máa borí wọn.